Ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹ kú ojúmọ́ o. Ẹ kú dédé àsìkò yìí o. Gbogbo ìgbàkígbà tí ẹ bá wà níbi tí ẹ wà yẹn. Ẹ jọ̀ọ́ ẹ tẹ́tí kẹ́gbọ́ o, kẹ́ bá mi share fídíò yìí. Ẹ bá mi share fídíò yìí. Ọlọ́run ni mo fi bẹ̀ yín o. Gbogbo yín pátápátá ẹ bá mi share ẹ̀. Ilé tó lọ o. Ẹ sọ fún gbogbo ọmọ Yorùbá tó bá wà ní ilẹ̀ Haúsá pátápátá wípé kán kó ẹrù wọn báyìí kán máa lọlé. Àwọn Fúlàní herdsmen wọ́n ti fún wa ní 48 hours láti fi ìlú wọn sílẹ̀ ká padà síbi tá a ti ń bọ̀. Ṣé mọ̀ páwa náà ti dájọ́ fún wọn wípé kán kúrò? Ṣé mọ̀ pá ti ní kán kúrò? Nígbà tí Haúsá tí Fúlàní bá da ìdí ọmọ Yorùbá sílẹ̀ tó bá ní èmi á ti dóyìnbó Yorùbá, èmi á dóyìnbó Yorùbá tó dẹ̀ ń ṣe wá ní ìṣekúṣe tí gbogbo yín wò. Yorùbá ronú ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín, ọ̀rọ̀ ronú kọ́ ló ṣẹlẹ̀ yìí, ẹ má ronú ọ̀rọ̀ ronú kọ́ ló ṣẹlẹ̀ yìí. Action ti bẹ̀rẹ̀. Ẹ dìde báyìí gbogbo ọmọ Yorùbá tó bá wà ní ilẹ̀ Haúsá ló wà ní tètè, because wọ́n ti fún wa ní 48 hours pé kí gbogbo Yorùbá tó bá wà ní ọ̀dọ̀ wọn kán kẹ́rù kán kúrò ní ilẹ̀ bàbá tiwọn náà. Báwa náà ṣe ní ká kán kúrò lọ́dọ̀ tiwa, àwọn náà ti ní ká kúrò. Bẹ́ẹ̀ tí níjọ́ tí ariwo ìjà yìí ti ń ṣẹlẹ̀, ìwọ tó bá jẹ́ ọmọ kan tí ò kí ń ṣọmọ àlè, ó yẹ kó ti máa palẹ̀ ẹrù ẹ mọ́, ó yẹ kó ti mọ̀ yí pé ibì kan ni gbogbo wàhálà lásìgbò yìí, ibì kan ló máa padà end up sí. Ẹ jẹ́ kí n sọ kinní kan fún wa. Yorùbá ẹnu wọn ò kò, àsìkò yẹn kọ́ leléyìí o. Èmi tí ẹ̀ ń wò yìí ni wọ́n ń pè ní ìyá àdúrà. Ìyá àdúrà àrékè má ṣe ẹ̀gbọ́n Sunday Igboho rán mi sí yín. Ó ní ìṣọ̀kan gbogbo ọmọ Yorùbá, ó ló jẹ òun lógún. Ó ní kí gbogbo wa parapọ̀ ká ṣera wa nìkan. Gbogbo bí àwọn èèyàn ṣe fẹ́ dájà sílẹ̀ láàrin Sunday Igboho àti Ìbà Gani. Ṣe rí pé ọgbọgbọ́n ló ń lò pé ìjà ò gbọdọ̀ ṣẹlẹ̀ láàrin ẹ̀gbọ́n àtàbúrò, láàrin ọ̀gá àti ọmọ ẹ̀yìn ẹ̀. Ẹ̀gbọ́n gbogbo yín pátá ẹ bẹ̀rẹ̀ sí share fídíò yìí o. Má selfish o. Má jẹ́ kí àwọn èèyàn yìí kú láì jẹ́ wípé wọ́n gbọ́ nípa ẹ̀. Ẹni tó bá wá gbọ́ wípé kóun kúrò nílé onílé kóun máa lọ lé òun, tó bá kọ̀ tí ò bá lọ, problem ti ẹ̀ nìyẹn. Gbogbo ọmọ Yorùbá ẹ dìde. Yorùbá gbígbé ẹnu wa òkò ìjẹ́kẹ́nu tiẹ̀ náà kò mọ̀ tẹni tó wà lẹ́gbẹ̀ẹ́. Má ṣe kò ń ta Yorùbá ẹgbẹ́ ẹ̀ tẹ́jọ wà lẹ́nu iṣẹ́. Má kó bá wọn, má gbàṣẹ́ lọ́wọ́ wọn, má gbàjẹ́ lẹ́nu àwọn èèyàn. Lọ nísìnyí eléyìí tó mo ti ẹ̀ bá wá, gbogbo yẹn kọ́ ni mo ti ẹ̀ bá wá báyìí. Ẹnu eléyìí tí mo bá wá ni wípé ẹ tètè lọ sọ fún àwọn èèyàn wa tí wọ́n wà ní òkè ọ̀yà wípé kóníkálukú kó ẹrù ẹ̀ kúrò. 48 hours náà fún ẹni wọ́n bá yọ dágà sí. Ayé àtijọ́ láti ẹ̀ ni wọ́n ń lo dágà, AK-47 ni wọ́n ń lò láyé sí. Ẹ kìlọ̀ fún gbogbo ọmọ Yorùbá, ẹ pè wọ́n wọlé o. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire, ẹ pa àwọn èèyàn wa wọlé o. Sunday Igboho ní ìṣọ̀kan wa, òun náà bí tẹ̀lé mi, Sunday náà bí tẹ̀lé mi, èmi lẹ̀gbọ́n ẹ̀, ṣùgbọ́n lágbára jù mí lọ. Ṣùgbọ́n ẹ lọ sọ fún gbogbo ọmọ Yorùbá tó wà ní ilẹ̀ Haúsá lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ yìí. Ẹ lọ sọ fún wọn kó ní kálukú kẹrù ẹ̀ kan padà sílé. Ire o, ire lójú owó rí, ire lójú gbogbo ọmọ Yorùbá máa rí ní gbogbo ibi tá a bá wà káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ìṣọ̀kan Yorùbá ó ṣe pàtàkì. Èyí ni Sunday Igboho ń jà fún, èyí ló fẹ́ fún gbogbo wa. Èyí ní ìrìn àjò yẹn ló máa fi move forward. Ní gbogbo nǹkan tá a bá máa ṣe ló máa ṣe ní ojútùú. Ẹ káàárọ̀ o, ẹ pẹ̀lẹ́, ẹ káàsán, ẹ kú rọ̀lẹ́, ẹ kú òru, gbogbo wákàtí tẹ́ bá wà níbi tẹ́ wà. Ẹ jíṣẹ́ tí mo rán yín, share my video, share.